hello. Ẹ kálẹ́ sà. ẹ kalẹ́ mà kí lẹ̀ ń là kọjá mà. Mo fẹ́ kẹ́ gbà mí nímọ̀ràn lórí nǹkan yìí ni ọmọdé ni mí, mo wà ní age 25 báyìí. ẹ kì í ṣọmọdé o ẹ kì í ṣọmọdé o ẹ kì í ṣọmọdé o gbọ́ yín. Ọmọ kékeré náà sì ni mo márì sílé tẹ́lẹ̀ ní ọmọ Ṣakí ni mí, mo márì sílé. Mo lo 3 years níbẹ̀ ẹ̀sìn lónìí ìrọ̀lẹ́ níbẹ̀ adé tí màá fi mọ́ fún ìwọ̀n. So àwọn ènìyàn wá fún mi ní problem pé kí wọ́n ní pé àwọn parents mi ló ń ṣe mí. At the end of the day, mo ṣáà ń ronú yẹn bíi kí n para mi. So ìgbà tó yá wọ́n padà mú fún bí ká mọ jáde káàkiri, wọ́n padà ṣáìsì mi pé mò ń kàn ṣe àmì ni pé ẹni tí mo fẹ́ ó mọ̀ pé mo ò lè bímọ. So gbogbo nǹkan tó ń sọ gbogbo àgbo tí wọ́n fún mi pé kí n máa wẹ̀, wọ́n ń fún mi lóògùn kí n lè dúró ni, kò ń ṣoògùn bímọ. Mo ṣáà kúrò ń bẹ̀ ṣá. Mo travel, mo lò 2 years. 2 years kan náà mo ń lò lọ. So àwọn parents mi wá ń pè mí pé kí n máa bọ̀ nílé padà, kí n wá máyè sílé. Ṣùgbọ́n ẹ̀mí mi ò dúró ní mọ́bí kan nígbà tí mo kúrò níbẹ̀ yẹn. Mo travel straight ni. Wọ́n pè mí látọ̀hún pé kí n wálé. Bí mo ṣe dé, mo bá sister mi kan náà nílé. Tóun wá sílé wá kí mọ̀ mí, so ó stay sílé. Ọkọ rẹ̀ gbalé fúnlé. So èmi àtẹni yẹn àgbọ́ra wáyé. Ìjà máa ń ṣẹlẹ̀ ni láàárín mọ́ì mi àtẹ̀gbọ́n mi ọkùnrin. So ọ̀rọ̀ yẹn ṣáà di kíní ká ń gbọ́ra wáyé rárá. Mo ṣáà fi kúrò ń bẹ. Tètè ni wọ́n máa ń rí wí. Mo ti padà síbi tí mo ti wá. Látìgbà yẹn tí nǹkan kan bá ṣẹlẹ̀ ńlé tí wọ́n bá sì rí mi, ọ̀rọ̀ yẹn ò níyànjú. Ìyẹn bẹ́ẹ̀ yẹn gbogbo àwọn fámìlì dájú mi pátápátá ni wọ́n fọwọ́ sí pé kí n máa bọ̀ wálé torí láàrin àárín ìgbà tí mo kúrò ń bẹ 1 year ni mọ́ ìmí lò níta. So ìgbà tí mo délé ni mo ṣẹ̀ lọ pé wọ́n gbogbo èèyàn ló bẹ̀ wọ́n ò gbọ́. Ìgbà mo délé mo ṣẹ̀ lọ pé mọ́ ìmí tí wọ́n fi padà sílé. Tí nǹkan bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá rí mi wọn ò ní wálé kò ṣẹ́ni tí yóò pè wọ́n. kí lẹ fẹ́ lórí ètò yìí. So mo fẹ́ kẹ́ gbà mí mọ̀ràn lórí ètò ìgbọ́tẹ̀ ní mi ti ṣí nílé. nípa kíni mà. Nípa pé mo kí n padà sílé láti márì ni àbí kí n ẹ lọ ẹja bẹ̀rẹ̀ bá n tẹ́ pè fún náà nìyẹn. iṣẹ́ wo lẹ ń ṣe. Télọ̀ ni mí sà. ìlú wo lẹ wà báyìí ṣé lè lẹ wà báyìí àbí bo lẹ wà báyìí ìlú wo lẹ wà báyìí. Ìsínlé báyìí Ìbàdàn ni mo wà báyìí. lẹ wà báyìí. Tí mo wá ṣiṣẹ́ bẹ́ẹ̀ nìkan. ẹ ti ní ṣọ́ọ̀pù ńbàdàn. No mi ní ṣọ́ọ̀pù ńbàdàn. tailoring lẹ́kọ́. Bẹ́ẹ̀ ni sà. ṣùgbọ́n ẹ ti rárin iṣẹ́. Mo ní irinṣẹ́ ọmọ ti ṣe freedom ó ti pẹ́ gan. níbo irinṣẹ́ yín wà. Irinṣẹ́ mi wà nílé. ó wà nílé ẹ ṣe. Bẹ́ẹ̀ ni sà. ẹ ti wà late 25. bàbá àti ìyá yín ti fi sẹ́nu kọ́ṣẹ́ ẹ ti kọ́ṣẹ́ ẹ ti ní irinṣẹ́ àbí. Bẹ́ẹ̀ ni sà. ẹ má jẹ́ kẹ́nìkan kó wúṣẹ́ kankan fún yín. ibi tí ẹ bá ti establish iṣẹ́ yín sí ṣé ń gbọ́ mi kì bá àjókè odò kì bá àjókè ìsàlẹ̀ tẹ́ ẹ ti ń mú jẹ́ǹtì yín tẹ́ ẹ ti ń tọ́jú ara yín ṣó ti yé yín. ibẹ̀ ni kẹ́ ẹ dúró sí kì bá àjẹlé kì bá àjẹbàdàn ibi tí a bá mọ̀ pé ibi tí mo lè dúró sí lélẹ̀ ìtọ́jà mi ó ti mọ̀ ta age 25 mo wà tèmi náà fi plan gbé sí ayé ara tèmi náà torí ẹ tí plan gbé sí ayé ara yín débi tó lápẹ̀rẹ́ sìn ẹ ti fẹ́ náwó mọ́kọ age 25 ìmọ̀ tó ń kan yín lójú o ṣó ti yé yín mà èmi ò mọ̀ tó ń kan yín lójú o torí ẹ̀yin jẹ́nsì ó fẹ́ fọ́ ní báyìí o age 25 ẹ tó bá ráàyè ẹ tó lọ́n bá fún grace ẹ tó tètè wed ó wá nìyẹn tí ò bá wá age 25 ò tí ì lógun débi pé ó sọ pé ìyá ọkọ ti ń jẹ ọ̀tá àwọn báyìí iṣẹ́ yín ni kẹ́ ẹ lọ mójútó níbo ni kí n gba ṣọ́ọ̀pù sí o ṣé Ìbàdàn ni o ṣé ìlú òkè ni o tẹ́ẹ̀tì mọ́ ta ọjà yín mà tẹ́ iná ṣòwò tẹ́ mọ iye èrè tẹ́ ẹ jẹ tẹ́ máa fọkùnrin ṣakọ tẹ́ fi lè fi ọkùnrin alálùbáríkà tẹ́ fi ní fi ọkùnrin tí ó gba ọjà lórí yín. ẹgbẹ́ tí mo fẹ́ sọ ìwọ obìnrin yìí béèyàn bá ṣe rí bẹ́ẹ̀ náà ni ọkọ tó máa tọ̀ wá náà ṣe máa rí. Ọlọ́run ní fi yín lẹ̀ mà bí alágbára. Àmín ẹ ṣé gan sà.